ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ ajé ọjọ́ karùndínlógún oṣù agẹmọ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé tí olúwa ní ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá tú àṣírí Babangida, Ọbásanjọ́ àti Tinubu sí ìgboro ayé. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá ti tú àṣírí Babangida, Ọbásanjọ́ àti Tinubu sí ìgboro ayé o. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá lánàá òde yìí. Ó ní wípé mo kí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó, gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP tí ó jẹ́ oníṣòwò, olókòwò àti oníṣẹ́ ọwọ́, ẹ máa gbáradì o. Ìjọba wa ti bẹ̀rẹ̀ náà. Lónìí mo sì fẹ́ sọ àwọn ọ̀rọ̀ àṣírí kan fún yín. Mo dẹ̀ máa mẹ́nu bà àwọn kan tí wọ́n jẹ́ olórí nínú ìlú Nàìjíríà lọ́hùn-ún. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe rádaràda tí ẹ rò pé ẹ lè dí Yorùbá lọ́wọ́, à ń ṣe àkọsílẹ̀ gbogbo ohun tí ẹ̀ ń ṣe o. Gbogbo ìwà gbésùmọ̀mí tí ẹ̀ ń hù àti ìwà ìjẹgàba, àkọlù, fífi ipá dúró lórí ilẹ̀ wa, ìhalẹ̀ mọ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹjọ́ tí ilé ẹjọ́ àgbáyé kò dárí tí kò sì gbọ́ rí, ó máa gbọ́ ó dẹ̀ máa dá lórí yín. Gbogbo ọ̀ràn tí ẹ̀ ń dá ẹ máa san. À ń ṣọ́ yín ní gidi. Àfẹ́ rí tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀wọ̀n ọdún 10 tàbí 20 ọdún péré ni ẹ máa lò lẹ́wọ̀n. Jù bẹ́ẹ̀ lọ ni ibi tí ẹ jọra yín lójú dé ni ìparun yín máa dé. Gbogbo IYP mo fẹ́ kí ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀, torí àwọn wọ̀nyí wọ́n ń ṣe orí burúkú, wọ́n ń ṣe ìpàdé. Ẹ ń ṣe ìpàdé pé ẹ fẹ́ pata ni, ẹ pa mí. Gbogbo ohun tí ẹ ní ló máa kú, ẹ lè rí wa pa. Ẹ lè rí àwọn adelé pa àfi kí gbogbo ohun tí ẹ ní kí ó kú lójijì. Àbí kí ló dé? Mo wá wò ó wípé àwọn ará bí yìí kí ni wọ́n fi ṣe ọpọlọ gan? IYP ẹ máa gbọ́ àṣírí tí ẹ ò gbọ́ rí nípa àwọn ènìyàn wọ̀nyí. Àkọ́kọ́, mo fẹ́ kí àwọn nǹkan kan kó yé wa. Oko ẹrú ní Nàìjíríà, ìlú tí kò lédè tó jẹ́ èdè àjèjì ni wọ́n ń sọ. Olódùmarè ṣe ẹ̀dá Yorùbá wípé a kò gbọ́dọ̀ wà lábẹ́ ẹnikẹ́ni. Nínú ìtàn wa ni a ti gbọ́ eléyìí. Ọlọ́run ló gbé wa jókòó sórí ilẹ̀ wa. Ìtàn wa fi èyí hàn wá. Ọlọ́run ló fún wa ní àlàkalẹ̀, ìyẹn blueprint wa. Ẹ̀yin kan wá sọ wípé ẹ ò ní jẹ́ ká ṣèjọba. Níbo lẹ ti rí irú ìrònú yẹn? Àwọn ìpàdé wèrè tí ẹ̀ ń ṣe, gbogbo fídíò rẹ̀ pátá ni à ń rí. Ìgbéraga yín ju ti àṣìtáàní lọ. Ẹ sùn, ìgbà tí ẹ bá máa jí wọ́n á sọ ọgbà ẹ̀wọ̀n ibi tí ẹ wà fún yín. IYP mo fẹ́ ṣe àlàyé kan fún wa. Mo dẹ̀ fẹ́ kí a fi ara balẹ̀ gbọ́ dáadáa. Àwọn ará bí yìí wọ́n ń ṣe ìpàdé, wọ́n kóra wọn jọ láti ṣekú pani. Àkọ́kọ́, mo fẹ́ sọ fún ọmọ Yorùbá àwọn àlàyé kan tí mo máa ṣe fún yín. Mi ò ní bọ̀wọ̀ fún àwọn kan nítorí lẹ́yìn àpọ́nlé àbùkù lókù, alábùkù ni wọ́n. Mo máa kàn wọ́n lábùkù nítorí wọ́n pera wọn jókòó pé àwọn fẹ́ pata ni. Àwọn ni mo máa pè yìí. Mi ò bá wọn jẹ, mi ò bá wọn mu o. Mi ò yẹ ẹnu ọ̀nà wọn lẹ́yìn pé wọ́n jẹ́ ọ̀rẹ́ sí ọkọ mi. Wọn ò jẹ mí ní sísì, mi ò dẹ̀ jẹ wọ́n ní sísì rí. Owó àti ipò ló ń yà wọ́n ní wèrè tí wọ́n fi ń pète àti pààyàn. Nígbà ìjàngbara June 12, nígbà tó dé ìpele kan tí wọ́n rí wípé mi ò gbà, tí mo ní dandan wọ́n máa dá yíyàn tí ará ìlú yan ọkọ mi padà fún. Nígbà tó dé ìpele kan, wọ́n bá kóra wọn dé, ni wọ́n bá gbé owó kalẹ̀. Wọ́n ṣe àlàyé, wọ́n ní àwọn wá fún mi lówó kí n lè jáwọ́. Èmi lẹ fẹ́ fowó wájú ẹ̀ mọ́ra. Ṣé ò wádìí mi kẹ́ tó wá ni? Mo wá ní kí ni mo fẹ́? Mo ní mo fẹ́ kí ìyà kó má jẹ ará ìlú. Tèmi nìyẹn. Lẹ́yìn ìgbà tí wọ́n wá pa ọkọ mi ni wọ́n wá pè mí sí ìpàdé. Àwọn tó wà nípàdé àjèjì ní gbogbo wọn. Wọ́n wá sọ fún mi pé
kí n wá jẹ ipò olórí Nàìjíríà. Mo ní kí lẹ wí, ẹ ti ṣì í. Mo wá sọ fún wọn wípé mo fẹ́ túṣu désàlẹ̀ ìkòkò, mo fẹ́ mọ kí ló wà níbẹ̀ gan, kí ló fà á tí ọkọ mi ṣe kú irú ikú yẹn. Wọ́n mí kanlẹ̀, wọ́n wá ní tí n bá ti padà sí òkè òkun lọ́hùn-ún, àwọn á jẹ́ kí n mọ̀. Wọ́n wá ní ta ni mo ní lọ́kàn tí ó lè jẹ́ ààrẹ Nàìjíríà. Mo á bẹ̀rẹ̀ sí pé orúkọ, gbogbo orúkọ tí mo pè wọ́n ti mọ gbogbo aburú tí ẹni yẹn kò lè fi ṣe olórí. Wọ́n wá sọ wípé kí àwọn ó pe orúkọ kan fún mi. Wọ́n wá pe orúkọ Àrẹ̀mú Ọbásanjọ́. Mo ní kò burú. Wọ́n tún wá tẹ̀síwájú, wọ́n ní ṣé ó tẹ́ mi lọ́rùn tí ẹni báyìí báyìí náà bá tún wà ní àwọn ipò báyìí báyìí. Mo wá wò ó pé kí ló ń ṣẹlẹ̀? Ṣé ẹ̀yin ni ẹ̀ ń ṣe ìlú fún Nàìjíríà ni? Wọ́n bá rẹ́rìn-ín. Mo ṣáà ń wò wọ́n bíi pé irú ìdánwò leléyìí. Ibi tí mò ń lọ ni pé tìgbéraga kọ́, Ọlọ́run fún mi kí n máa ṣírí tó pọ̀ nípa Nàìjíríà àti Áfíríkà pàápàá pẹ̀lú gbogbo àgbáyé. Àṣírí yẹn bọ́ sí mi lọ́wọ́. Wọ́n ní àwọn kàn fẹ́ gba àyè lọ́wọ́ mi ni. Mo ní Ọlọ́run ló ń fúnni láyè. Babangida, ó dẹ́rìn pààyàn gan o, mo ti ń rẹ́kẹ́. Torí láti ìgbà tí a ti ṣe ìbúra wọlé fún olórí ìjọba adélé Yorùbá, gẹ́gẹ́ bí àṣírí tí mo ti mọ̀ nípa ọkùnrin tó ń jẹ́ Ibrahim Badamasi Babangida yìí, mo ti mọ̀ pé ó máa fẹ́ dún. Ó ní ìwà kan, ó máa ń múra bí àlùbọ́sà ni, tí ẹ máa ṣí ìpele aṣọ tó dàbora. Ẹ lè rí i pé òun ló wà nídìí ìbàjẹ́ yẹn. Ó máa ti tò àwọn ènìyàn jọ tí wọ́n máa ṣe aburú yẹn. Ẹ sì ní fi ọkàn sí òun fúnra rẹ̀, torí ó máa ń ṣe bíi pé èèyàn dáadáa ni òun, irọ́ dẹ̀ ni. Ibi aburú ní ayé rẹ̀, gbogbo nǹkan tí ó ti ṣe láyé ẹ̀ ibi aburú ni. Kò sí nǹkan kan tó jẹ́ rere nínú ayé rẹ̀. Babangida, ṣé o mọ̀ wípé nígbà tí o pa MKO mi ò ta sí ẹ? Jẹ́jẹ́ mi ni mò ń máa ń lọ. Ẹ̀yin ìwọ lẹ máa ń tọ́ mi o. Ó wá ta sí ìran mi báyìí. Ó ta sí ọmọ Yorùbá. Ó ti ṣìṣe ìwọ Babangida. Èèyàn kéèyàn ni ẹ́. Ibrahim Badamasi Babangida, èèyàn burúkú ayérayé ni ẹ́. Àṣìtáànì burúkú ni ẹ́. O ò ní ìfẹ́ alààyè kan láyé rí. O ò ní ìfẹ́ ara ẹ pàápàá. O kórìíra ara ẹ. O kórìíra gbogbo èèyàn. Wàá máa díbọ́n bí ẹni pé o mọ kinní kan. Ìwọ ta ni? Àbí wọkọ́? Kinní kan máa ń dùn mí nínú ọ̀rọ̀ ẹ o. Ìwọ Ibrahim Badamasi Babangida pẹ̀lú ọ̀rọ̀ MKO. MKO ní ìfẹ́ gan, ó dẹ̀ gbára lé ẹ. Kò dẹ̀ sí ohun tó fà á ju wípé o kì í gbé ìwà rẹ síta. Ó máa ń díbọ́n kú ni. Bó o ṣe ṣọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú Délé Gíwá náà nìyẹn, tó dẹ̀ pa á. Bó o ṣe pa Mamman Vatsa náà nìyẹn. O ò ní àánú kan láyé bí ó ti wù kó kéré mọ́. O ò ní àánú nínú ayé ẹ, o ò ní àánú nínú ojú ẹ. Wàá dẹ̀ máa ṣe bí ẹni pé nǹkan burúkú tí ò ń ṣe yẹn bíi pé dídára ni. Wàá tún ní àwọn wèrè kan tó ń kó lẹ́yìn tí wọ́n á máa ṣàyẹ́ bí ẹni pé nǹkan dáadáa ni òun ṣe. Ibrahim Badamasi Babangida, gbọ́ mi dáadáa. Nǹkan kan ṣẹlẹ̀. MKO wá bá mi. Ó ní pé o fẹ́ rìnrìn àjò kan, o fẹ́ lọ sí ojú àgbáyé. Ìrìn àjò ẹ̀yẹn Isiaka Adeleke tó ti kú, ó tẹ̀lé ẹ lọ. Kò bá rántí. MK wá sọ fún mi pé nítorí tí àwọn nǹkan tí máa ń ṣe Ọlọ́run máa ń fi iyì sí. Ó ní òun fẹ́ kó o níyì tó bá jáde yẹn, káwọn ènìyàn rí ẹ kí wọ́n rí wípé aṣọ tó wọ̀ ó yẹ ó yọ dáradára. Ó ṣàpọ́nlé ẹ. Mo ní mo gbọ́, mo ní kí ni ká ṣe? Ó ní òun fẹ́ kí n ránṣọ tí Babangida máa wọ̀ ni. Mo ní kí ló dé, ìyàwó tí Babangida ń kọ́? Àwọn ènìyàn ẹ̀ ń kọ́? Ó ní òun mọ nǹkan tí òun sọ. Ó ní ṣé mo mọ̀ wípé aṣọ òkè lòun fẹ́ kó wọ̀? Tí mo dẹ̀ mọ̀ pé ta ló máa rán aṣọ òkè? Ó ní ṣé mo mọ̀ pé ìdí tó ń ṣe dìídì bẹ̀ mí pé kí n ṣe é ni pé Ọlọ́run ṣoore fún mi. Ó máa ń fi ògo sínú nǹkan tí mo bá ṣe, pé òun dẹ̀ fẹ́ kó yọ dáradára. MKO ro ire sí ẹ o Babangida. Mo kọ́kọ́ fẹ́ yarí fún MKO. Ó ní ó tì,
ó ní kí n jọ ó bẹ̀bẹ̀ mo ní kò burú mo ti gbọ́ màá ṣe é. mo wá lọ sí ilé iṣẹ́ aṣọ òkè mo ṣe ìkọ́hàn ìyẹn design aṣọ òkè. mo lọ bá àwọn ìdílé tí ó jẹ́ wípé wọ́n ń pẹ́ nípa nínú aṣọ òkè ṣíṣe. mo wá lo aṣọ òkè ayé àtijọ́ mo wá hun aṣọ òkè yẹn ó ga jù. ṣé o rántí aṣọ òkè yẹn ìwọ Ibrahim Badamasi Babangida? èmi tí mo ṣe aṣọ òkè yẹn nìyí torí ìfẹ́ tí ọ̀rẹ́ ẹ tó ní sí ẹ. kó o mọ̀ pé èèyàn kéèyàn ni ẹ́. ó wọ aṣọ yẹn ó dẹ̀ níyì nígbà tí MKO fi máa gba aṣọ yẹn lọ́wọ́ mi. ó ní kí n ṣàdúrà sí i. ó ní pé tó o bá ti wọ̀ ọ́ kó o máa níyì. ṣé ò níyì bí ìwọ Ibrahim Badamasi Babangida nígbà tí ó wọ aṣọ yẹn? ṣé wọn ò mọ bí ẹ kó lọ padà sí ìwé ìrántí rẹ o? ṣé o mọ̀ pé ìkànnì ẹ èmi yẹn ni ìwọ ń ṣe ìpàdé lé lórí pé kán lọ pa ẹ́ dànù láì ṣe èmi? ṣèbí Abdulsalam lẹ́rán kó pa MKO. Abdulsalam rí rádaràda játijàti tó jẹ́ àpò pacemaker ló ń gbéṣẹ́ gbẹ́ ẹni tó jẹ́ pé ìdọ̀bálẹ̀ ló fi di olórí Nàìjíríà. MKO ro ire fún ẹ o Babangida. ìgbà tó ti di pé wọ́n ṣe ìpàdé léraléra lẹ́yìn tí a ti ṣe ìbúra wọlé fún Adelé ni mo ti mọ̀, tí mo ti rí fídíò ìpàdé wọn tí mo rí Abdulsalam níbẹ̀ ni mo ti mọ̀ pé ìwọ ló wà nídìí ẹ̀. ẹ̀yin ṣe ìpàdé kí wọ́n má jẹ́ kí ìjọba Yorùbá kí ó bẹ̀rẹ̀, kí wọ́n pa eléyìí kí wọ́n pa tọ̀hún, irọ́ lẹ pa. gbogbo yín ti kú nìyẹn. nísìnyí mo wá bọ́ sórí Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. ìwọ Ọbásanjọ́, ṣé o mọ̀ pé Abacha tì ẹ́ mọ́lé ó dẹ̀ fẹ́ pa ẹ́ ni? èmi tí Ọlọ́run lò wípé kí wọ́n má pa ẹ́, èmi nìyí. eré tí mo ń sà níta pé kí wọ́n má jẹ́ kí wọ́n pa ẹ́, tí mo sọ pé tán bá tún pa Ọbásanjọ́ mélòó ló wá máa kù ní ọmọ Yorùbá? nígbà tí wọ́n wá bá mi wípé ṣé mo gbà tó bá ṣe ìwọ ni kí o di olórí Nàìjíríà, mo fi ọwọ́ sí i. ṣé o dẹ̀ rántí ìgbà tí o ṣe àṣemáṣe tó ṣẹ̀ sí àwọn ọ̀gá ẹ? òkúkú mọ àwọn ọ̀gá ẹ, wọ́n wá fi ẹjọ́ ẹ̀sùn míì nígbà yẹn. ó ní nǹkan tí wọ́n sọ, mo sọ fún wọn kán fi ẹ́ sílẹ̀, kán jẹ́ kó lo àsìkò ẹ lórí oyè tán. mo ní kí wọ́n má bínú, nítorí náà jíjókòó ẹ síbẹ̀ tó fi lo àkókò ẹ tán kò ṣẹ̀yìn èmi tí Ọlọ́run lò. àdàbí máa pa gbogbo yín run. ẹ̀yin ń ṣèpàdé lórí tani? ẹ ń ṣèpàdé lórí ìran mi, ẹ ń ṣèpàdé lórí mi. ọ̀run máa pa yín, ayé máa pa yín. gbogbo ọ̀nà tí ikú fi ń pani ló máa pa gbogbo yín. mo wá bọ́ sórí Bọ́lá Ahmed Tinubu. nígbà tí mo wá bọ́ sórí ọ̀rọ̀ Tinubu, ó fi yé Tinubu pé àwọn tó ń darí ìlú Nàìjíríà láti ìta pé òun kí òun gbé àṣírí kan jáde nípa Tinubu tí kò ní lè fi dé ipò ààrẹ. ṣùgbọ́n mo wá sọ wípé láyé ẹyẹ ò ní gbọ́ àṣírí yẹn lẹ́nu òun, tí ó túmọ̀ sí wípé oore ọ̀fẹ́ Móà tí Olódùmarè fún láti ṣe ni Tinubu ṣe dé orí àlééfà. Tinubu ọ̀hún ló wá ń fi ikú lé Móà lénìí tí Olódùmarè kò dẹ̀ gbà láyé. àwa rí wípé àwọn ayírádà mẹ́ta yìí, Babangida, Ọbásanjọ́ àti Tinubu, ni wọ́n ti jẹ oore tó tóbi láti ọ̀dọ̀ Móà ní àkókò tí ó lágbára ní ìgbésí ayé wọn, ṣùgbọ́n tí wọ́n wá ń fi ikú wá Móà báyìí tí Ọlọ́run kò dẹ̀ fún wọn ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ń tako orílẹ̀-èdè Yorùbá tí Èdùmàrè kò dẹ̀ gbà fún wọn. ẹ ò ní ṣe rere láyé mọ́ o Babangida, Ọbásanjọ́ àti ìwọ Tinubu. gbogbo agbára ilẹ̀ Yorùbá lòdì sí yín láyé àti lọ́run ni a ti kọ̀ yín sílẹ̀. orílẹ̀-èdè Yorùbá ti dúró, kò sí nǹkan tí ẹ lè ṣe sí. ọ̀rọ̀ Móà tún wá fi hàn wípé láti ìta ni wọ́n ti ń darí ìlú Nàìjíríà o. àbẹ́ẹ̀ rí, a ò rí jù báyìí lọ lónìí. kókó inú ìròyìn náà ni wípé Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá tú àṣírí Babangida, Ọbásanjọ́ àti Tinubu sí ìgboro ayé. ẹ kú kalẹ̀.